àwọn ọmọ ìyá tiyín àbí ẹ fẹ́ máa pa àwọn èèyàn bíi tiyín because gbogbo wa náà kọ́ lọ́mọ ọ̀yá gbogbo wa kọ́ lọ́mọ ọ̀yá àwọn Fúlàní pọ̀ gan including àwọn àgbàlagbà ó ní bàbá kan báyìí tí gbogbo eyín ìsàlẹ̀ báyìí ti lọ tán bàbá onítàbà tí àdá ẹ káàbọ̀ ẹ̀yin bàbá mi àti ìyá mi ẹ ṣe bẹ́ ṣe ń wọlé ẹ bá mi máa tẹ love and like ẹ dẹ̀ máa bá mi share ẹ máa bá mi gbé sí gbogbo group tẹ́ bá wà bàbá yẹn báyìí gbogbo eyín ẹ ti kúrò bàbá onítàbà tí àdá ṣe ti mọ̀ tẹ́ bá ti mọ̀ bàbá yẹn jẹ́ kí n mọ̀ àmọ́ bóyá tàbá tí àdá tó máa ń ṣe fáwọn èèyàn ló jẹ́ kí ló tó èyí tó yẹ kó mú àwọn èèyàn tí wọ́n ń ṣe tàbá tí àdá yẹn sí ó wá ṣe back to sender gbogbo eyín ìsàlẹ̀ wọn wá yọ dànù àwọn bàbá tí téyàn ò lè fi tó lè fi tọrọ bàbá tí wọn ò lè fi tọrọ tó ń fún àwọn èèyàn ní 2 months irú bàbá yẹn tẹ́ bá lọ wá ìdí ẹ̀ dáadáa. tí a bá yọ̀ǹda gbogbo àwọn tí wọ́n tàbùkù Ọlọ́run wa tá yọ̀ǹda wọn fún Ọlọ́run wa kó gbèjà rẹ̀ àlàáfíà máa jọba ní àwùjọ wa ní orílẹ̀-èdè wa kò ní sí ogun kò ní sí ọdẹ aláwù yẹn ló máa dí pẹ̀lú àwọn tó bá yẹ kí ni tí wọ́n bá ṣe tó bá ń tàbùkù ẹ̀ aláwù yẹn ló máa dí Ọlọ́run tẹ́nì kọ̀ọ̀kan wá gbàgbọ́ yẹn ìwọ kìrìsìtẹ́nì Jésù tó gbàgbọ́ yẹn bẹ́ẹ̀ ni kẹ́ni bá kọsẹ̀ lára ẹ̀ tàbí tó bá tàbùkù Jésù yẹn ló máa dí pẹ̀lú ẹni tọ̀hún kò ní tí o bá gbé ìgbésẹ̀ pé o fẹ́ lọ bá lágbájá jà o fẹ́ kọlu lágbájá nítorí pé ó bú Jésù ẹ tí o bá gbé ìgbésẹ̀ yẹn tí Jésù yẹn tó dì pẹ̀lú ẹ̀ fún rẹ̀ wà á ní àlàáfíà láwùjọ àwọn èèyàn wọn ò ní rẹ́ gẹ́gẹ́ bí ìkà ènìyàn wọn ò ní rẹ́ gẹ́gẹ́ bí pé ìwọ ló dẹ̀ parákùnrin mi nítorí ẹ̀sìn. Ànábì Muhammad àti aláwù ọlọ́wọ́ ọ̀tún yín méjì tí ò ní agbára because aláwù yín ò ní agbára aláwù yín ò ní agbára because aláwù yín bá ní agbára ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ máa jà fún ó yẹ kẹ́ lọ máa jókòó sórí àwọ ni kẹ́ wá máa kígbe pé aláwù pé aláwù o àwọn tó ń bẹ ẹjà ẹ àbáwọn tó ń sọ̀rọ̀ ẹ báyìí o tó ń pè ẹ ní orúkọ báyìí o bí ìpìlẹ̀ ọ̀rọ̀ o bí àkọ́bí ọlọ́ba o bí Only Jesus TV. mo kí wa ẹ káàárọ̀ mo kí wa gbogbo ojú tó wò mí pátápátá mo kí wa ọmọ yín náà ni Evangelist Daniel Talo Ọlọ́run ṣàwóyèké Only Jesus tí ìkànnì Only Jesus TV a kú bí ojú ọjọ́ ti rí gbogbo tá bá wà pátápátá àwa ti ilẹ̀ yìí Nàìjíríà àwa ti òkè òkun United States United Kingdom mo kí wa gbogbo ibi tá bá wà pátápátá bí àkókò bá ṣe rí ibi tá bá wà mo fi kí wa lórúkọ Jésù yóò dára fún wa eléyìí tí mo tún rí yìí ó tún ní agbára o gbogbo yín pátá ẹ súnmọ́ bí ẹ wá wo fídíò yìí ó tún ní agbára ó ní agbára lọ́pọ̀lọpọ̀ ṣe rí nígbà tí mo rí fídíò yẹn mo ní láti gbé wá fún wa káwa náà ká wá wò tá a bá dẹ̀ wò ẹ jẹ́ káwa náà ká sọ sí ṣe mọ̀ pé àkókò tá a wà yìí àkókò information ni àkókò information ni so a dẹ̀ ní láti gbọ́ ṣe rí ìyá oníṣẹ̀ṣe tó sọ̀rọ̀ yìí ó sọ ohun tó ní agbára tẹ́ẹ̀ náà tẹ́ni láti gbọ́ máa fi fídíò yìí sílẹ̀ fún wa kẹ́ wò ṣùgbọ́n kó tó di pé mo fi fídíò sílẹ̀ fún wa kẹ́ wò mo fẹ́ sọ àwọn nǹkan kan fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí I'm evangelist èmi ò dẹ̀ ń jàjà ẹ̀sìn kò sí nǹkan tó kàn mí pẹ̀lú pé à ń jàjà ẹ̀sìn tẹ̀lé rí kìrìsìtẹ́nì kó máa jàjà ẹ̀sìn Bíbélì ò fi kọ́ wa bẹ́ẹ̀ kò fi kọ́ wa bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí oníṣẹ̀ṣe tó sọ̀rọ̀ yìí ó wá fún kìrìsìtẹ́nì ó wá fún àwọn mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ló wá fún ṣùgbọ́n ó dìídì fèsì àwọn mùsùlùmí ju àwọn kìrìsìtẹ́nì lọ ó ní àkókò tóun wáyé ó ní àwọn mùsùlùmí lòun bá lẹ́jọ́ ẹ̀wọ̀n tí ì ṣí ìwé kan àwọn kìrìsìtẹ́nì bó tilẹ̀ yẹ pé ó sọ ti kìrìsìtẹ́nì díẹ̀ ó dẹ̀ sọ ti àwọn mùsùlùmí díẹ̀ ṣùgbọ́n púpọ̀ ohun tó sọ lórí ẹ̀yin mùsùlùmí ni àmọ́ nínú àwọn nǹkan tó sọ àwọn nǹkan ní mo kàn fẹ́ tí mo mú nínú ọ̀rọ̀ yáyì tí mo fẹ́ jẹ́ kádìjọ wò fúnra wa pé ṣé òótọ́ ni ṣé ọ̀nà àbó òótọ́ ni tó gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì àwa òun gbèjà ọlọ́run gangan tí ó dá wa dẹ́n tó fún wa iná ọmọ bíbí ẹ̀kan ṣoṣo Jésù Kristi fún ìgbàlá ọkàn ẹnìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ yẹn tí ó bá ní agbára láti gbèjà rẹ̀ dédé tí ó bá lágbára láti gbèjà rẹ̀ dédé ìbọ̀ tí pé bóyá à ń jà ìjà ẹ̀sìn
ẹ lè rí nínú Christianity o, ẹ lè rí nínú Christianity. Ìjọba òun là ń preach, so àwọn ò preach ogun. Ṣùgbọ́n ìyá yìí sọ̀rọ̀ kan tó fi pe ẹ̀yin mùsùlùmí níjà, tó fi challenge yín, tèmi náà rò dẹ̀ wípé ẹ ní láti jókòó lẹ́yìn fídíò yìí kẹ́ ẹ ronú wípé tó bá jẹ́ pé lóòótọ́ Allahu yín bá ní agbára, ẹ nídìí láti máa sọ pé ẹ ń gbèjà Allahu. Inú ayé náà láti gbọ́ pé wọ́n dáná sun Deborah nítorí pé ẹ kò gbà Allahu gbọ́, nítorí pé ẹni ó bú Muhammed bẹ́yẹn wọ́n dáná sun Deborah. Ìdílé kan nìyẹn, odidi orílẹ̀-èdè kan nìyẹn, wọ́n pa ìdílé yẹn lẹ́kún. Ìbànújẹ́ yẹn wà ń bẹ̀ títí dọ̀là báyìí. Bẹ́ẹ̀ náà lárákùnrin kan náà tí wọ́n sọ lókùúta pa wọ́n dẹ̀ dáná sun nítorí kò gbà Allahu yìí gbọ́. Nídìí gbogbo yẹn tí a bá sọ pé à ń jà fún Ọlọ́run tá a gbàgbọ́, tá a bá sọ pé à ń jà fún ìyẹn, ó túmọ̀ sí pé Ọlọ́run yẹn gan pápá fún rẹ̀ náà gan ogun ò lè jà fún rẹ̀, kò ní túmọ̀ sí wa. Tí a bá yọ̀ǹda gbogbo àwọn tí wọ́n tàbùkù Ọlọ́run wa, tá yọ̀ǹda wọn fún Ọlọ́run wa kó gbèjà rẹ̀, àlàáfíà máa jọba ní àwùjọ wa, ní orílẹ̀-èdè wa, kò ní sí ogun, kò ní sí ọdẹ. Allahu yẹn ló máa dí pẹ̀lú àwọn tó bá yẹ kíni tí wọ́n bá ṣe tó bá ń tàbùkù ẹ̀. Allahu yẹn ló máa dí. Ọlọ́run tẹ́nì kọ̀ọ̀kan wá gbàgbọ́ yẹn, ìwọ kìrìsìtẹ́nì, Jésù tó gbàgbọ́ yẹn, bẹ́ẹ̀ ni kẹ́ni bá kọsẹ̀ lára ẹ̀ tàbí tó bá tàbùkù Jésù yẹn ló máa dí pẹ̀lú ẹni tọ̀hún. Kò ní tí o ò bá gbé ìgbésẹ̀ pé o fẹ́ lọ bá lágbájá jà, o fẹ́ kọlu lágbájá nítorí pé ó bú Jésù ẹ, tí o ò bá gbé ìgbésẹ̀ yẹn tí Jésù yẹn tó dí pẹ̀lú ẹ̀ fún rẹ̀, wàá ní àlàáfíà láwùjọ. àwọn èèyàn wọn ò ní rẹ́ gẹ́gẹ́ bí ìkà ènìyàn, wọn ò ní rẹ́ gẹ́gẹ́ bí pé ìwọ ló dẹ̀ pa arákùnrin mi nítorí ẹ̀sìn. Bẹ́ẹ̀ náà the same thing with Muslim. Tí ẹ bá fi ẹni tó bá bú Allahu yín, tẹ bá fi sílẹ̀ fún Allahu, k'Allahu kó dí pẹ̀lú ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ lọ́wọ́ sí ìpànìyàn nítorí ẹ̀sìn, nítorí Allahu, nísìn àwọn tó bá mọ̀ yín wọ́n á ti rí gẹ́gẹ́ bí apànìyàn. Ìtàn yẹn ò ní kú òun bẹ̀. Wọ́n á máa tọ́ka sí agboolé yẹn pé bàbá lágbájá yìí ló pa lágbájá yìí nínú ẹbí wa. Ṣùgbọ́n tí o bá fi ẹnikẹ́ni tó bá tàbùkù Allah, tó bá fi sílẹ̀ fún Allah, k'Allah kó dí pẹ̀lú ẹ̀, wọn ò lè rọ́wọ́ títí ẹ̀ ń bẹ̀. Ohun tí mo rí nínú ọ̀rọ̀ yá yìí, tí mo rí pé ó ká mi lára, tí mo ní láti mú fídíò yìí wá. Ẹ̀yin náà máa lọ wo fídíò yìí o, ẹ máa lọ wo fídíò yìí. Ẹ̀yin kìrìsìtẹ́nì, ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ fi gbogbo ẹnikẹ́ni tó bá ti tàbùkù ẹ̀sìn, ẹ fi sílẹ̀ fún Ọlọ́run yín tí ẹ gbàgbọ́. Ẹ jẹ́ kó dí pẹ̀lú ẹ̀ fúnra ẹ̀. Ẹ má sọ pé bóyá ẹ fẹ́ yọ àdá, ẹ fẹ́ yọ ọ̀bẹ, ẹ fẹ́ lọ kẹ́nikẹ́ni mọ́lé. Àwọn nǹkan tó ń fa wàhálà lórílẹ̀‐èdè wa, tó ń dá ogun sílẹ̀ lélẹ́yìí, tó máa ń mú kí ogun kó wáyé, tó máa ń mú kí ìjà kó wáyé, tó máa ń mú ẹ̀yà ẹlùpa ẹlẹ́pa ẹ̀pá òun ni ò jẹ́ kẹ́sìn wa kó ṣe kí ni kó ní àlàáfíà. òun ló ń yí àwọn ènìyàn lọ́kàn padà, ló jẹ́ kí wọ́n gba tiwa nínú ẹ̀sìn. Ẹ ṣe kí ni, ẹ jẹ́ ká dópin gbogbo àwọn nǹkan wọ̀nyí, ká preach straight forward. Ìlànà tó ní kálukú bá wà, ká preach straight forward. Kristẹni ni preach ìjọba ọ̀hún ẹ̀ straight forward. Mùsùlùmí ṣe wáàsí ẹ̀ straight forward. Oníṣẹ̀ṣe ni ìwọ náà ṣe kí ni, wàásù ẹ bẹ ṣe ń ṣe lílànà ṣẹ̀ṣe yín straight forward. Kí kó má sí gbọ́n mi somi òtó, kó má sí pé ẹ̀ ń kìpọ̀ rí lágbájá, kó má sí pé lágbájá yìí òun ló ń jí wa lọ́wọ́. Ṣé mọ̀ pé gbogbo ọgbọ́n tí ẹ̀yin mùsùlùmí ń dánsìn, àṣírí òbò mọ́, ayé ta wà ń sìn, ayé íńtánẹ́ẹ̀tì ni. Bí ẹ ṣe ń yọ só làwọn kan yọ gbọ́. Tẹ bá gbọ́ ohun tí ìyá yìí sọ ń sìn, máa fi fídíò sílẹ̀ kẹ́ lọ gbọ́. Ẹ̀yin mùsùlùmí ẹ súnmọ́ bí, gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ súnmọ́ bí, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ súnmọ́ bí, ẹ wá wo fídíò yìí. Gbogbo tẹ́dẹ̀ ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́, mo bẹ̀ yín, ẹ bá mi share ẹ̀ káàkiri, ẹ jẹ́ kó káàkiri, ẹ bá mi like, ẹ bá mi comment. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ wo ìsàlẹ̀ yẹn, ẹ máa rí àyè subscribe ń bẹ̀, ẹ bá mi tẹ́ subscribe sí channel yìí, tẹ́ bẹ́ẹ̀ yẹn, aago yẹn kẹ́ bàbá ṣe mú tuntun wá, ẹ lè máa rí wa all the time. Bàbá ṣe mú tuntun wá máa bọ́ sí ojú ọwọ́ yín. So pàtàkì ohun tí mo ń gbé láti sọ kó lórí pé mo fi fídíò sílẹ̀ ni pé ẹ má gbèjà Ọlọ́run yín tẹ́ gbẹ́kẹ̀lé. Ẹ fi ti Èlíjà nínú Bíbélì, ẹ fi ṣe àpẹẹrẹ. Nígbà tí ọba yẹn rán àwọn 50 ológun wá àti captain wọn, ó jẹ́ 51, ní pé kí wọ́n wá mú Èlíjà. Kí lè Èlíjà sọ? Ó ní tèmi bá ń ṣe ènìyàn Ọlọ́run ní tòótọ́, kí iná kó sọ̀kalẹ̀ kó jó wọn run. Iná dẹ̀ sọ̀kalẹ̀ ó jó wọn. Kì í ṣe Èlíjà ló da petrol sí wọn lára, kì í ṣe Èlíjà ló finá sí. Ó ní bèmi bá ń ṣe ènìyàn Ọlọ́run ní tòótọ́, jẹ́ kí iná kó sọ̀kalẹ̀ kó jó àwọn ológun yìí, kó jó wọn run. Iná dẹ̀ sọ̀kalẹ̀ ó jó wọn run.
gẹ́gẹ́ bí bíbélì táwa gbàgbọ́ bó ṣe rí nínú bíbélì nìyẹn bẹ́ẹ̀ yẹn. So ẹ̀yin mùsùlùmí náà ìpèníjà ọ̀rọ̀ ńlá nìyá yìí sọ jáde. Ẹ má sọ pé bóyá ẹ̀ ń kó àdá ẹ̀ ń kó ogun tàbí ẹ̀ ń fi ọlọ́pàá mẹ́nikẹ́ni tó bá tàbùkù ẹ̀sìn Ọlọ́run yín tí ẹ gbàgbọ́, aláwo yín tí ẹ gbàgbọ́, ẹjọ́ ó dìde, ẹjọ́ ó gbèjà rẹ̀ so that àlàáfíà lè jọba láwùjọ wa. Kò ní sọ wọn kàn ní sọ pé aláàjì yìí tàbí àfáà yìí òun ló kógun wá ja ilé wa, òun ló pa bọ́dà mi, òun ló pa sísítà mi. Àwọn orúkọ báwọn yẹn ẹ ní fi sílẹ̀ de àwọn ọmọdọ́mọ yín, àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn láti gbọ́ ìtàn burúkú nípa yín. Ẹ dópin pé ẹ ń jàjẹ́ ẹ̀sìn, ẹ ń gbèjà Ọlọ́run yín tí ẹ gbàgbọ́, ẹ ń gbèjà aláwo yín tí ẹ gbàgbọ́. Ẹ dópin ẹ̀ kí àlàáfíà kó lè jọba ní Nàìjíríà yìí. Ilé tá à ń bá fà lórílẹ̀‐èdè yìí gan ó tó lọ́tọ̀. ọ̀wọ́n gógó economic ìyàn wà lórílẹ̀‐èdè yìí, ìyẹn gan tó lọ́tọ̀. Ó yẹ ká gbárùkù àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe, ó yẹ ká gbárùkù ti bí ọrọ̀ ajé orílẹ̀‐èdè bó ṣe máa dá, tíyàn máa filẹ̀ wá sílẹ̀, kì í ṣe ìjà ẹ̀sìn, ogun ẹ̀sìn. Ọlọ́run wá pé ká gbèjà bí mo ṣe wà yìí, èmi ò side anybody o, but mo kàn ń sọ òtítọ́ òní ká má sọ̀rọ̀ àwọn àti kìrìsìtẹ́nì ni o àti oníṣẹ̀ṣe ni o àti mùsùlùmí, èmi ò side anybody. Ohun tí mo gbàgbọ́ ni mo gbàgbọ́, Jésù tí mo mọ̀ ni mo mọ̀, inú ara mi ni mo mọ̀, mi mọ́ náà ẹlòmíì. Nítorí náà kọ́ ẹ jẹ́ ká fi ìjẹ̀sìn, ẹ jẹ́ ká fi sílẹ̀, ká má fi dá wàhálà sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Kẹ́ jẹ́ káwọn ìran tó ń bọ̀ lẹ́yìn wa, kẹ́ jẹ́ kí wọ́n ní àlàáfíà, kí wọ́n bá ìtàn gidi nípa wa, kí wọ́n bá ìtàn gidi nípa wa. So nítorí náà kọ́ kẹ́ tó dípẹ́ lọ wo fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ fi sọ́kàn yìí pé tẹ́ bá ti wo fídíò yìí tán, gbogbo wa pátápátá àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe, ẹ jẹ́ ká ronú jinlẹ̀ bí àlàáfíà, bí ogun ò ṣe ní ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. ẹ ń pláàni lórí lágbájá bó ṣe máa dìpọ́ọ̀tù ẹ̀ wálé láti Amẹ́ríkà wá sí Nàìjíríà nítorí pé ó ń bú ẹ̀sìn. ẹ nídìí ẹ̀ lágbájá, ẹ jẹ́ ká plan bá ṣe máa jí gbé, bẹ́ẹ̀ ṣe jí Talo Ọlọ́run gbé. Ìyẹn ẹ̀yin mùsùlùmí kan ẹ̀ ń plan bẹ́ẹ̀ ṣe máa jí evangelist Noah Ezekiel gbé. ẹ nídìí ẹ lè rí Christian kó máa plan gbogbo àwọn kan báwọn yẹn. Èmi ò side anybody, but òtítọ́ tó fojú wọn ni gbogbo àná dẹ̀ rí. Ẹ̀yin mùsùlùmí kọ̀ọ̀kan tẹ́ mú tọ́, ẹ mọ̀ nǹkan tí mò ń sọ yìí. Ẹ̀yin mùsùlùmí kọ̀ọ̀kan tẹ́ mú tọ́, tẹ́ kì í jìjà ẹ̀sìn, tẹ́ ń ṣe oníjàgídíjàgan, ẹ mọ̀ òtítọ́ tí mò ń sọ yìí. So eléyìí ò sí pé bóyá àbí tó pé mo jẹ́ Christian mo ṣe ń sọ lè. No, òtítọ́ tó fojú hàn sí gbogbo wa ni. Kò sẹ́ni tó mọ̀ nǹkan tó ń lọ lágbàáyé. Social media, internet ó ti jẹ́ kí everything kó wà expose, so kò sáṣìírí kan tó fara pamọ́ mọ́. So oníkálukú ni kó ṣe kí ni, kó tún wà ẹ̀ ṣe, kó tún ààyè ẹ̀ ṣe, ká pe àjọ tó ní ìrònú, ká pe àrọ́ àti ọ̀dọ̀fínú wa. Bíbélì sọ pé ẹni tó mọ rere ṣe tí kò ṣe, ó ní ẹ̀ṣẹ̀ ní fún. Ó tún sọ nínú ìwé Ìsáyà chapter 1:17 pé ẹ kọ́ bí wọ́n ṣe ń ṣe rere. Bí ò bá mọ bọ́ ṣe ń ṣe rere tẹ́lẹ̀, kọ́ bí wọ́n ṣe ń ṣe rere. Èèyàn máa ń kọ̀ nǹkan ní àdẹ̀mọ́. Gbogbo iṣẹ́ ọwọ́ tó ní kálukú ń ṣe é sìn kò mọ alátọ̀hún, ó kọ́ ni, ó dẹ̀ mọ̀, ó dẹ̀ ń ṣe. So bẹ́ẹ̀ náà ni iṣẹ́ rere náà, bí yóò bá mọ̀ tẹ́lẹ̀, kọ́ bí wọ́n ṣe ń ṣe rere. Tó bá kọ́ wàá mọ̀, tó bá fẹ́ ṣe wàá mọ̀. Nítorí náà ẹ jẹ́ ká kọ́ bí wọ́n ti ṣe rere, ká àlàáfíà pé lè jọba ní àwùjọ wa. Fídíò tí mo ní máa play fún yín òun lélẹ̀. Ó yá ẹ jẹ́ ká wo fídíò yẹn. Mo kí yín o, àtẹ̀yin ọmọ ìyá wa nínú ìsìlámù, àtẹ̀yin nínú ọmọ ìyá wa nínú kiriyó tẹ́ẹ̀sì wà nínú ẹ̀sìn àjòjì. A kí yín o, ṣé dáadáa la bá yín, ọ̀dẹ̀ ọ̀dùn bí ẹ kú Sunday. Mo mọ̀ pé tí ń palẹ̀mọ́ fún iṣẹ́ ọ̀la, ṣùgbọ́n tí ìpìlẹ̀ ọ̀rọ̀ bá ṣe ṣòyí lénìí, mo lè má lè ṣe mọ́. Mi ì dẹ̀ fẹ́ kí ẹ tí wọ̀ ni mo fi ní kò talẹ́talẹ́ màá ṣe, torí mo mọ̀ pé ẹ̀yin tẹ́ wà Nàìjíríà àti àwọn ìlú kan ní Europe, mo mọ̀ pé tí máa wà ní alẹ́ ọ̀sán làwa ṣì wà ń bíbà ní Amẹ́ríkà. Ẹ káàbọ̀ sórí ètò. Mo kí ẹ̀yin bàbá mi, mò ń bọ̀ ó ń wọ̀ mí lójú ni o. Táì pé ibi tí mo jókòó sí. So mo kí ẹ̀yin bàbá mi, mò ń bọ̀ ẹ fún mi 1 minute. Kí n adjust oorun yìí. I don't want any form of disturbance. Hopefully it's good, but if not, I'll manage it like that. Okay. Ṣé dáadáa lẹ dé o? Ẹ káàbọ̀, thank you so much. Akínrin Ọlábọ̀dé bàbá ọ ìyá, mo kí yín o. Ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi bẹ́ ṣe ń wọlé, mò ń kí yín o. Bàbá mi Gbénga Ayọ̀délé Oòduà, ọmọ Oòduà tọkàntọkàn. Mo kí yín o. Bẹ́ ṣe ń wọlé ẹ máa bá wa share show yìí.
awareness làwa ń create ń bí. Àwa ò ní wí pé kí èèyàn kan má ṣe ìsìlámù àbí kó má ṣe kìrìsìtẹ́nì. Ìgbà táwa bá create awareness tiwa, ẹ̀yin fúnra yín ẹ wá jókòó gẹ́gẹ́ bí ẹni tí Olódùmarè fún ní ọpọlọ. Torí Olódùmarè ò lè fún yín lọ́pọlọ kókó wà ń bẹ̀ for nothing, like for nothing. No, Olódùmarè fún yín ní ọpọlọ yìí pé kẹ́ máa lò Ọmọbọ́lájí Wùnmí ẹ káàbọ̀ ìyá mi, ṣé dáadáa lẹ́wà bí bàbá mi, ẹ káàbọ̀, ọpẹ́ Olúwa ni ẹ ṣé. Bẹ́ ṣe ń wọlé bá wa share show yìí, ẹ bá wa máa jù sí gbogbo groups tẹ́ wà pátápátá, ẹ máa bá wa jù sí gbogbo everywhere tẹ́ lè jù sí. Àsìkò ti tó ṣẹ́rí awareness tó ń lọ yìí kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan ló ti ń lọ o, ẹ má fọ́ o. Ẹ̀yin tẹ́ bá current dáadáa, ẹ káàbọ̀ utmost orúkọ yín ti lọ sókè, mo kí yín, ẹ káàbọ̀ bẹ́ ṣe wọlé, ẹ bá wa share. Ṣẹ́rí gbogbo awareness tẹ́ ń rí ta kì í ṣe nílẹ̀ Yorùbá nìkan, kì í ṣe àwọn ọmọ Yorùbá nìkan o. Gbogbo àgbáyé pátápátá, àti dúdú àti funfun àti pupa àtàyìnrín àti whatever color tẹ́ lè pé, gbogbo àgbáyé ni awareness yìí ti ń lọ, kò ṣe lórí àwa nìkan. Ìtorí ẹ̀ nínú mi ṣe ń dùn, torí tó bá jẹ́ pé nílẹ̀ Yorùbá nìkan ni wọ́n ní àwọn ọmọ Yorùbá yìí tí wàhálà yín ṣe wá pọ̀ tó yìí, irọ́ o, káwa tiẹ̀ tó bẹ̀rẹ̀ rárá. Òun ni kíní ti bẹ̀rẹ̀, ó ti kárí ní gbogbo àgbáyé, kò dẹ̀ lè stop. Ó máa pọ̀, ó máa ràn sí ni, iná yìí ràn sí ni. Àsìkò rẹ̀ láti jẹ́ kójú àwọn èèyàn là. Àwọn ọmọ tí wọ́n ń bí ń sìn, wọ́n ń béèrè ìbéèrè, wọn dẹ̀ fẹ́ ìdáhùn tí ò make sense. So àwa tá a jẹ́ òbí tá ti ń bímọ, a nídìí láti ṣí ọpọlọ wálẹ̀ káwọn ọmọ wa tó bá dọjọ́ iwájú kọ́ máa wá máa ṣépè fún wa lẹ́yìn ìgbà tá bá ti lọ tán. A ní láti ṣí ọpọlọ wálẹ̀ because ẹni tó bá fẹ́ ṣe ẹ̀sìn àjòjì kò lè ní ọpọlọ. Kì í ṣe ebú, it's just the fact. Ẹni tó bá fẹ́ ṣe ẹ̀sìn àjòjì kò lè ní ọpọlọ, you cannot, ò lè lo brain ẹ because even nínú ẹ má bínú ẹ̀yin oní kiriyó kó má ìwé yín mo fẹ́ kóòtì. Ó ti jẹ́ pé àwọn onísìlámù là ń bá fà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní I will use the foolish things of this world to confound the wise. Can you imagine? Ṣé Elédùmarè tó dá yín ní ọlọ́gbọ́n, tó fún yín ní brain, ló yẹ kí ó tún wá máa mú foolish thing kan tí ò make sense of this world láti wá máa fi tu ẹ̀yin tẹ́ wise? Ṣé ìbẹ̀yẹ kọ́ lẹ ti rí ẹkẹ ti rí pé wọ́n ti play games fún yín? But torí pé inú Bíbélì ló wà, a lot of people when they see the wrong thing, torí pé inú Quran ló wà, tẹ́ bá rí wrong thing ẹ kàn máa accept nǹkan tẹ́ lè accept ordinarily. Tó bá ti jẹ́ inú àwọn ìwé méjèèjì tí wọ́n gbé wá fún yín ni ẹ kàn máa gbà. No, it's not done. Elédùmarè Ọlọ́run ọba tó dá wa kò kí ń ṣe ọba tí ò mọ nǹkan tó ń ṣe. Ń bọ̀ ẹ jọ̀ọ́ mo ti fi sí do not disturb. Okay, mi rántí fi sí do not disturb. Ẹ má bínú. Ó mọ nǹkan tó ń ṣe. Elédùmarè ò lè máa contradict ara ẹ̀. Kò sí ẹni tó perfect láyé ju Olódùmarè lọ. Ọba tó dá gbogbo àgbáyé, tó fún wa ní oríṣiríṣi èdè, tó fẹ́ ká máa bóhun sọ̀rọ̀ through èdè tó fún wa, tá nídìí láti bẹ̀rẹ̀ sí ní máa lọ sí ilé kéwú àbí ká máa lọ sí Greek àbí ká máa lọ sí Israeli láti máa kọ́ èdè ẹlòmíì torí pé a fẹ́ bá sọ̀rọ̀. Òun ló ṣe é bẹ́ẹ̀, ó fún gbogbo wa lédè tiwa ni. Kí lẹ wá ń bá ká, kí wá ní wàhálà? Mi fẹ́ kí ètò yìí kó pẹ́ jù lálẹ́, mo fẹ́ ṣe ní kọ́mọ́nkóbó. Mo fẹ́ jẹ́ kí àwọn ìsìlámù tí wọ́n wà ní ilẹ̀ kóòtù òjìrì, àwọn oníjàgídíjàgan, àwọn alákatakítí, àwọn tí wọ́n kọ̀ kí wọ́n balẹ̀ ayé ọmọlàkejì jẹ́ nítorí pé wọ́n ń jà fún Muhammadu tó jẹ́ wípé ẹ sọ pé òun ni the best man that ever exists in the world. Àbí táwa gbé ìwé tí wọ́n gbé wá fún wa, táwa ń ka oríṣiríṣi àwọn atrocities tí máa yìí ti ṣe, tẹ́wọ́ fẹ́ máa pa àwọn ọmọ ìyá tiyín àbí ẹ fẹ́ máa pa àwọn èèyàn bíi tiyín because gbogbo wa náà kọ́ lọ́mọ ọ̀yá. Àwọn Fúlàní pọ̀ gan, including àwọn àgbàlagbà. Ó ní bàbá kan báyìí tí gbogbo eyín ìsàlẹ̀ báyìí ti lọ tán, bàbá onítàbàtì àdá.
ẹ káàbọ̀ ẹ̀yin bàbá mi àti ìyá mi, ẹ ṣé bẹ́ ṣe ń wọlé, ẹ bá mi máa tẹ love and like, ẹ dẹ̀ máa bá mi share, ẹ máa bá mi gbé sí gbogbo group tẹ́ bá wà. Bàbá yẹn báyìí gbogbo yín ẹ ti kúrò, bàbá onítàbá tí àdá ṣe ti mọ̀, tẹ́ bá ti mọ̀ bàbá yẹn jẹ́ kí n mọ̀. Àmọ́ bóyá tàbá tí àdá tó máa ń ṣe fáwọn èèyàn ló jẹ́ kí ló tó èyí tó yẹ kó mú àwọn èèyàn tí wọ́n ń ṣe tàbá tí àdá yẹn sí ó wá ṣe back to sender, gbogbo yín ìsàlẹ̀ wọn wá yọ dànù. Àwọn bàbá tí téyàn ò lè fi tó lè fi tọrọ, bàbá tí wọn ò lè fi tọrọ tó ń fún àwọn èèyàn ní 2 months. Irú bàbá yẹn tẹ́ bá lọ wá ìdí ẹ̀ dáadáa, tẹ́ bá wá ìdí bàbá ẹ̀ dáadáa, Fúlàní ni. Bàbá onítàbá tí àdá tó lóun fún èèyàn kan ní 2 months, tó lóun fún èèyàn kan ní 2 months. Ṣẹ́rí bàbá, ẹ̀yin tẹ́ máa lọ ń gbé fídíò fún bàbá yẹn, ẹ lọ gbé fídíò ìpìlẹ̀ ọ̀rọ̀ fún, ẹ kọ́ tí bí kẹ́ lọ gbé fún. Bàbá ẹ wá fún wa ní 2 months, ẹ ti mọ̀ pé tó bá fi máa di 2 months, a lot of people máa gbàgbé gbogbo nǹkan tẹ́ sọ, àwo gbàgbé o, àti bá yín kọ́lẹ̀. À ń bá yín ka 2 months yín ó dẹ̀ ti fẹ́ ẹ pé. Tó bá ti pé tẹ́ ẹ bá ti rí nǹkan ṣe, ó prove 100% pé mọ̀ pé Fúlàní gidi ni. Èmi mọ̀ pé Fúlàní ni yín o, èmi mọ̀. Tó bá wá ìdí yín dáadáa, tó trace àwọn ìrandíran yín, ẹ wà lára àwọn tí wọ́n wá, àwọn family Alimi tí wọ́n wá gbalẹ̀, tí wọ́n wá jagun gbalẹ̀ Ìlọrin. Ibẹ̀ ni bàbá oní tàbátí àdá tí tàbátí àdá yín tẹ́ ń ké fáwọn ọmọ lọ́mọ. Àwọn ọmọ tó rí wọn lè ju orí ti yín lọ bí tẹ́ ti ké tàbátí àdá báyìí. Báàkì kan sẹ́ńdà yín ni àrákàn sán ni gbogbo eyín yín wá wọ́ dànù. Torí ara àwọn tó jù yín lọ téyín wọ́n sì pé pérépéré. Kì í ṣọ̀rọ̀ bàbá tàbátí àdá làbá wálé ní alẹ́ yìí. Mo fẹ́ gẹ́gẹ́ bí àkọlé mi, mo sọ fún yín, mo ní ẹni tẹ́ ń wò ní àwòrán mi, òun lọmọ ọba, òun ni Crown Prince Saudi Arabia. Tí bàbá ẹ̀ bá ṣe pé ń báyìí, òun ló máa gbapò. As a matter of fact, òun ló ń ṣèjọba gan lọ́wọ́lọ́wọ́ tó rárá bàbá ẹ̀gùn ò yá mọ́ báyìí. Ṣó ti yé yín? Ibi tí wọ́n ti gbé ìsìlámù wá fún yín nìyẹn. Ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ jẹ́ ìsìlámù, tẹ́ wà nílẹ̀ kóòtù òjíire. Tẹ́ jẹ́ ọmọ kóòtù òjíire. Èmi ò sọ ọmọ Fúlàní o, ìran Fúlàní kò sí ẹ̀sìn, wọ́n wá ń fi ẹ̀sìn gbalẹ̀ ni. Èmi ni mo sọ bẹ́ẹ̀ títí mọ́ gbogbo àwọn tó wà ńlọrin yẹn pátápátá. Gbogbo ọmọ Fúlàní pátá tí ìrandíran ẹ̀ wà related mọ́ Fúlàní, wọ́n fi ẹ̀sìn ìsìlámù wọ́n fi ń gbalẹ̀ ilẹ̀ onílẹ̀. So ẹ̀yin ọmọ kóòtù òjíire tẹ́jọ́ ọmọ Yorùbá tẹ́ ń ṣe ṣòṣòṣò tẹ́ ń tẹ̀lé àwọn ọmọ àlè, àwọn ọmọ ìrankíran, àwọn tí wọn ò níran, tó jẹ́ wípé ilẹ̀ onílẹ̀ máa ń rìn kiri ni, àwọn darandaran. Tẹ́ ń tẹ̀lé wọn ṣòṣò torí ẹ̀sìn ìsìlámù, torí ẹ̀sìn ibú tí wọ́n gbé wá fún yín. Nínú kọ̀rọ̀ wọn kì í ṣe torí ẹ̀sìn o. Tẹ́ máa sọ pé ọmọ ìyá mi ni, ọmọ ìyá mi ni. Lọ́dọ̀ tí yín lẹ́yìn lẹ́ pè wọ́n lọ́mọ ìyá yín nínú ẹ̀sìn Islam. Nínú kọ̀rọ̀ tí wọ́n hate yín ju ìgbẹ́ lọ. Ilẹ̀ yín ló wà lójú wọn tí wọ́n fẹ́ gbà. Ìtorí ẹ̀ ni ọmọ àlè kan ṣe wá sórí TikTok lánàá. Tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ tí pé ta lọ, ó béèrè lọ́wọ́ pé ṣé ọmọ Yorùbá ni ẹ́? Ó ní ọmọ Yorùbá ni mí. Ó wá ní òkè ní ọmọ ìlú wo ni ẹ́? Ó ní ọmọ Ìlọrin ni mí. Ó béèrè lọ́wọ́ pé ṣé Yorùbá ni ẹ́ ni àbí Fúlàní? Ó ní rárá o, Yorùbá gidi lòun ṣùgbọ́n ọmọ Ìlọrin lòun. Káwá lọ bá yín ní Ìlọrin. Ó ní ẹ máa gbọ́ ọ̀dẹ̀ amukun mẹ́kọ tí ọpọlọ ẹ̀ ti yí tí kò ṣiṣẹ́ mọ́. Ó ní àwọn ọlọ́ba ńlọrin, Fúlàní ló ń jọba lé wa lórí. Ṣé gbọ́? Ó ní Fúlàní ló ń jọba lé wa lórí, a sì gbà fún nítorí Allahu àti Muhammadu Rasulullah. Mo dẹ̀ mi rí bá ẹkún dẹ̀ fẹ́ gbà mí. A sì gbà fún, ìgbẹ́ sì tù wá lára. Ẹ wo báyé wọn ṣe rí ńlọrin, ẹjọ́ kí ló tú ara nínú bí gbogbo ayé wọn ṣe rí nílùú Ìlọrin. Ká tiẹ̀ má sọ àṣẹ Nàìjíríà as a whole. Ẹ wo báyé wọn ṣe rí. Brainwashing ti ba yé, mo máa ń sọ pé brainwash ó worse ju terminal disease lọ. Nísìn terminal disease ti lóògùn, brainwash ò ní òògùn. Àfi tí wọ́n fúnra ẹ bá jókòó tó gbọ́rọ̀ sétí ẹ tó wá jókòó tó analyze. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ kì í ṣe Fúlàní o, tẹ́dẹ̀ jẹ́ ìsìlámù àti kìrìyó. Dó ìsìlámù là ń bá wí lẹ́ni, so ẹ jẹ́ n kọ́kọ́ fà àwọn kìrìyó sílẹ̀. Tẹ́ jẹ́ ìsìlámù tẹ́ ń tẹ̀lé àwọn darandaran kiri, àwọn Fúlàní kiriki tẹ́ ń pè wọ́n lọ́mọ ìyá yín. Ẹni tẹ́ ń wò ló ní àwòrán mi, ìlú ẹ̀ ló ti gbé ìsìlámù wá sí ilẹ̀ yín. In case tẹ́ bá mọ̀, torí àwọn àfáà yín
àwọn àfáà yín wọn ní sọ story bí ìsìlámù ṣe wọlé yín fún yín àwa ẹnu wa lẹ ti máa gbọ́ ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àfáà yín máa ń parọ́ fún yín pé kùránì ó jábọ́ látọ̀run ni ìgbà tí irú àwa ìjáde ta bẹ̀rẹ̀ sí ní sòótọ́ làwọn náà ní choice mọ́ ọmọ sọ fún yín tẹ́lẹ̀ pé Ọlọ́run ló sọ kùránì kalẹ̀ kì í dẹ̀ ṣe Ọlọ́run Allah kò dẹ̀ tún wá sọ kalẹ̀ China ló ti ń bá yín print ẹ̀ láìsí China kò lè sí kùránì kùránì tẹ́ ń gbé kiri yẹ láìsí China kò lè sí kùránì èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín now ibi tó ti wá gbé ẹ̀sìn yẹn wá fún yín ẹ̀sìn tí ẹ fi ń ba ayé jẹ́ tẹ́ fi ń ba ilẹ̀ kóòtù ojíire jẹ́ ẹ̀sìn tẹ́ fẹ́ fi máa pa àwọn ọmọ àwọn èèyàn bíi tiyín lára nítorí ànábì tẹ́ ẹ̀ mọ̀ rí tẹ́ ẹ̀ mọ̀ yálàyà bàbá ńlá kú ẹ̀ rí ibi tí wọ́n ti gbé wá fún yín nìyẹn ẹ jẹ́ fún yín ní example mo mọ̀ pé yín kan máa ti rí ní orí page mi níbi tí àwọn people yìí a lot of things ó ti ń ṣe a lot of things gidi a lot of atrocity lábẹ́lẹ̀ but ara yìí tí a rí online fún àǹfààní ẹ̀yin tí ẹ ti rí mo ń bọ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti rí ẹ wo bí táwọn people yìí ṣe tó ti ń plan lórí pé wọ́n fẹ́ torí ànábì Muhammad àti Allahu ọlọ́wọ́ ọ̀tún yín méjì tí ò ní agbára because Allahu yín ò ní agbára Allahu yín ò ní agbára because tó Allahu yín bá ní agbára ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ máa jà fún ó yẹ kẹ́ lọ máa jókòó sórí awọ ni kẹ́ wá máa kígbe pé Allahu pé Allahu o àwọn tó ń bẹ ẹjà ẹ àbáwọn tó ń sọ̀rọ̀ ẹ báyìí o tó ń pè ẹ ní orúkọ báyìí o bí ìpìlẹ̀ ọ̀rọ̀ o bí àkọ́bí ọlọ́ba o bí olówó èkó kẹ́ máa dárúkọ gbogbo akẹ́sọ pé Allahu dìde o kó bá wọn jà kò ń ṣe ẹ̀yin ló yẹ kẹ́ wá máa plan kù ló yẹ kẹ́ máa plan plan fún ọmọlàkejì yín bẹ́ ṣe máa pa ẹ máa gbọ́. Gbogbo àwọn bàbá tó dé bọ̀dá Adéyẹmí gbogbo àwọn ìyá gbogbo àwọn ìyá wọn. Wọ́n ní hidden agenda wọn dẹ̀ ní àwọn tó ń sponsor ẹ̀ abroad lọ́wọ́ bọ̀bọ̀ tó ń pè ní ọlọ́ba. ok ẹ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ṣe rí pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo ní ẹni tó bá ń ṣe ẹ̀sìn àjòjì kò lè ní ọpọlọ ẹni tó bá ń ṣe ẹ̀sìn àjòjì kò sí bó ṣe lè wà brilliant tó kó ní first class tó bá ti di pé kó wá máa sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ ó ní àwọn people yìí ní hidden agenda àwa ló sọ o ó ní hidden agenda wọn kẹ̀dẹ̀rẹ́ ẹ máa gbọ́ o as an intelligent person tẹ́ bá ń gbọ́ mi ó ní hidden agenda wọn kẹ̀dẹ̀rẹ́ àwọn tó ń sponsor wọn abroad lọ́wọ́ ẹjọ́ ṣé hidden agenda nìyẹn is that an hidden agenda because gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ yìí most of us we are in abroad àkànbí olóba tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀gan is in abroad so I don't know the hidden agenda tó wà nínú pé mo ń defend ilẹ̀ bàbá mi I don't know the hidden agenda tó wà nínú wípé mi ò fẹ́ kí àwọn Fúlàní kan fi ẹ̀sìn àjòjì kí wọ́n fi wá gba ilẹ̀ bàbá mi ṣé ẹ gbọ́ ní recently nínú news wípé wọ́n fẹ́ approve Sharia law ní Nàìjíríà ṣé gbọ́ àbẹ́ ẹ̀ gbọ́ pé wọ́n fẹ́ fi Sharia law sínú òfin Nàìjíríà fún gbogbo yín kí wọ́n máa lò fún gbogbo yín pátá tẹ́ wà ń bẹ̀ nítorí nǹkan tá à ń ṣe yìí ni o so that wọ́n máa lè silence gbogbo àwọn tó wà ní Nàìjíríà pátá tí wọ́n sọ̀rọ̀ nípa Islam kó má lè lẹ́nu láti sọ̀rọ̀ mọ́ nítorí nǹkan tá à ń ṣe ni ọbọ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ tí wọ́n ò jẹ́ kí irú òfin báyẹn kó pass. Islam make intelligent people become a zombie or zombies. Yes, you are correct, Abi. Baba mi or ìyá mi, you are very correct, 100%. You tó bá jẹ́ ọmọ yìí tó ń practice Ìsìlámù, tó kì í ṣe ara tó ń ṣarabu because ẹ rí bẹ́ẹ̀ ẹ̀yin wèrè tẹ́ kú Nàìjíríà bẹ́ẹ̀ ṣe practice ẹ̀ àwọn tó wà láràbù on practice ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó wà ní Saudi Arabia. Wọ́n gbogbo wèrè tẹ́lọ́ ńlá tẹ́lọ́ tẹnumọ́ tẹ́lọ́ ń dì mọ́ òkúta wèrè tẹ́lọ́ ń dì mọ́ àwọn tó ní wọn kì í dì mọ́ because wọ́n mọ̀ nǹkan táwọn gbé síbẹ̀ wọ́n mọ̀ pé àwọn fi ń gbowó ni wọ́n mọ̀ pé àwọn fi ń gbowó àwọn fúnra ara wọn ò kì í ṣe ẹ̀ lè rí ṣe ti rí ọmọ ọba Saudi rí kó lọ máa bá yín máa tẹ kó máa bá yín tẹnu kiri kó máa bá yín ṣe gbogbo wèrè tẹ́ ń ṣe ń bẹ̀ ẹ̀ lè rí ń bẹ̀ ẹ̀yin ẹrú àwọn lọ́mọ ẹ̀yin ni ẹrú ẹ̀yin ẹrú nìkan náà lẹ lè ṣe ẹ máa gbọ́ lọ. Me, I can assure you, I have about 3 friends that they are working with Nigerian government, and I can assure they sọ fún yín wọ́n ti write
German consulate. Kìíní kò tí jẹ́ kí sọ́sìtà nísìn. Wọ́n ti write German. Kò yẹ kó sọ́sìtà, àwọn rúmọlẹ̀ ló gbẹnu ẹ sọ̀rọ̀. Àwọn òrìṣà wa ló gbẹnu ẹ sọ̀rọ̀. So a ti mú eléyìí sọ́wọ́ nsìn tí nǹkan kan bá ṣe àkànbí ọlọ́ba gbogbo wa pátá tá a jẹ́ ọmọ Yorùbá ní ilẹ̀ kóòtù òjìrè tá wá wà ní abroad. Gbogbo wa pátá la máa jáde fún yín. Gbogbo wa pátá. Àwọn rúmọlẹ̀, àwọn ló gbẹnu ẹ sọ̀rọ̀ síta, ìwọ kọ́ ló sọ fúnra rẹ̀. Because ìgbà táwọn bàbá yín, àwọn bàbá ńlá yín for 30 years, 40 years, 50 years ago. Bàbá yín Ajani Bello ó wá celebrate 50 years of demonizing ìṣẹ̀ṣe. Ó celebrate yẹ. Ìgbà tí àwọn people yẹn tí wọ́n demonize ìṣẹ̀ṣe, orun yìí. Okay, I think this is better. Ìgbà táwọn people yẹn tí wọ́n demonize ìṣẹ̀ṣe, kò sí anybody tó lọ lo ẹsẹ̀ pé òun ní àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú Nigerian government. Kò sí anybody tó lọ sọ pé mo léyàn kan tó ń ṣe Nigerian government o. Títí di ọ̀la gbogbo àwọn ìsìlámù tí wọ́n ń ba àwọn bàbá wa lórúkọ jẹ́, tó ń pè wọ́n lórúkọ tí ò ń ṣe tiwọn. Kò sí anybody tó jáde tó sọ wípé òun ní àwọn kan, ìwọ wá ló ní. Okay. Insha Allah bi kudirati Allah. Lágbára Ọlọ́run. Wọ́n fi ránṣẹ́ sílé. Adélé ọmọ ìlú kan náà lèmi pẹ̀lú ẹ̀. Ọmọ ìlú kan náà lèmi pẹ̀lú ẹ̀. Adélé yẹ tí ò bá délé yẹ. Bàbá ẹ̀ mọ́mọ́ náà lè yá ẹ̀. Tí ò bá délé yẹ yóò máa délé ní next year. Tí ò bá délé ọdún ìtì ẹ̀ ní yá yìí ní ó délé ẹ̀fílẹ̀. Ó máa délé next year. Láìlọ́nù ló fi kẹ́rù wálé o, láìlọ́nù. Wọ́n ní hidden agenda. Kò dá o, ajẹ́ ló polybag ẹjọ́, ẹjọ́ ló polybag. Àmọ́ ẹ̀yin tọ́lọ̀ wá fún wa, tẹ́lẹ̀ náà dàbí lion fún wọn, cause ẹ̀rù ń bà wọ́n. Ẹ̀rù ó ti ń bà wọ́n báyìí nísìnyí. And the reason why they are doing all this thing, gbogbo èmi ni olóríṣà adé nídìílé Yorùbá ó ti ń decline. Oh, you are saying BS. Gbogbo olóríṣà adé ti ń jí ni, you are saying the opposite. Come on. Àwọn babaláwo tí nísìnyí àwọn babaláwo ó máa ń fún wa ní turn by turn ni wàá ráwọn babaláwo tó máa dáfá fún ẹ tí wàá sẹ́ndì owó fún wọn tó máa sọ pé ẹ má bínú o abízì ni àwọn babaláwo kan ti over busy nsìn ó sọ pé olóríṣà ti ń decline irọ́ ló pa òrìṣà ń gbòòrò sí ni èmi ò wá preach òrìṣà lálẹ́ just because of nǹkan tó mention yẹn òrìṣà ń decline bó ti decline ni as a matter of fact let me tell you something. Àwọn tí wọn ò ṣòṣà tó ń ṣe nǹkan kan tí wọ́n kọ̀ kúrò nínú àwọn ẹ̀sìn àjòjì tí wọ́n ti kọ́ láwọn òṣòṣà tó ń ṣe anything wọ́n pọ̀ ju àwa tá a ti ẹ̀ ń pera wa lóníṣẹ̀ṣe lọ yẹn kọ́ tí wọ́n ń túnú ìwé yín tí wọ́n ń ṣe oríṣiríṣi research lójoojúmọ́ tí wọ́n ní àwọn ò tiẹ̀ believe in anything tọ́jú ọmọ Yorùbá wọn pọ̀ rẹpẹtẹ tí wọn ò ṣòṣà tó ń ṣe anything ìwé wá sọ pé òṣà ti ń decline ìtorí ẹ̀ la ṣe ń jáde can you imagine? Can you imagine a fool? Seriously, ó ti ń decline. Àwọn tó jẹ́ Christian tó wà láàrin wọn náà mọ̀ pé àti ilẹ̀ làwọn yẹn ti ní hatred lórí ara wọn láì ṣe Islam. Wọ́n jọ sọ pé mo fẹ́ sọ lẹ́ẹ̀kan nìyẹn. Ẹ má jẹ́ ká lọ jù. Ṣé ti rí ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ Islam tẹ́ ń wà lórí ètò mi lálẹ́ yìí? Ẹ lọ jókòó mo ti sọ mo ní àfi tẹ́ ẹ bá kí n ṣọmọ Yorùbá o. Tẹ́ bá mọ̀ pé ìrandíran yín ò ń ṣe Yorùbá o ẹ lè máa jórúkọ Yorùbá kẹ́ máa sọ Yorùbá lẹ́nu tó jẹ́ Fúlàní ni yín o bọ̀ tó bá jẹ́ Yorùbá ni yín ẹ̀yin wá lọ jókòó kẹ́ lọ ronú kẹ́ sun oorun mẹ́ta tó ọmọ Yorùbá sùn ṣé ẹ̀sìn leléyìí àbí ẹ̀sìn ẹ wo bó ṣe péjọpọ̀ tí wọ́n gbé èrò burúkú sí ọmọlàkejì wọn nítorí pé kí ni ó ń tú àṣírí Àláwọ̀ àtàṣírí Ànábì kò ń ṣe àṣírí bàbá yín o àbí ìyá yín o àṣírí Àlá àtànábì tí kò fámílì yín tẹ́ ẹ sọ pé ó lágbára tẹ́ sọ pé òun ló dá gbogbo àgbáyé ibi tó wá lágbára dé kò wá lè jà fúnra ẹ wá lè lọ jókòó kẹ́ invoke ẹ kẹ́ pé kó dìde kó jà fúnra ẹ̀yin wá ń plan bẹ́ ṣe máa ní pé kí wọ́n dìpọ́ọ̀tì ọmọ lọ́mọ ìmọ̀ yín ò ní jọ àṣírí yín ti tú ẹ máa tẹ́bọ̀ bẹ̀gbẹ̀yìn ni àní mo máa ń tún sọ mo ní Allah is powerless mo ní Allah yín ò lágbára sẹ̀
tí àláwù yín bá lágbára ẹ̀yin ẹ fi gbogbo jàgídíjàgan tẹ́ ń ṣe yìí sílẹ̀ ẹ lọ jókòó lórí ara awọ yín kẹ́ lọ pé kúrí àwùsù kẹ́ lọ pé tàbá tí àdá tẹ́ ẹ wáyé yín wá tẹ̀ kẹ́ sá gbogbo nǹkan tó wà ní Kùránì yín kí àláwù yín kó jáde kó prove rẹ̀ tó bá rí lè mọ̀ pé òun ní agbára bẹ́ ṣe máa ń sọ bẹ́ ṣe máa ń parọ́. Ladies and gentlemen, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, for your information if you don't know, Aláwọ̀ kì í ṣe Ọlọ́run Olódùmarè tiwa o, ẹ má fọ́ o. ẹ ṣe gbogbo ẹ̀yin tájọ wo fídíò yìí ṣẹ́rí fídíò tí ẹ wò yìí mo mọ̀ pé ní ọ̀nà kan tàbí òmíì àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àti mùsùlùmí a máa rí nǹkan kan mú jáde níbẹ̀ a máa rí nǹkan kan mú jáde níbẹ̀ a máa rí nǹkan kan mú jáde nínú fídíò tí a wò tán yìí a máa rí nǹkan kan mú jáde níbẹ̀ nítorí náà nǹkan mo fẹ́ kó ní kálukú ká ṣe kí ni ìkókó tèmi kàn mú jáde nínú fídíò yìí ni pé ẹnikẹ́ni má jà fún Ọlọ́run ohunkóhun tó gbàgbọ́ má jà fún jẹ́ kí nǹkan tó gbàgbọ́ jẹ́ kó jà fún rẹ̀ kókó tèmi kàn fẹ́ fàyọ nínú fídíò yìí nìyẹn kò sí nǹkan méjì ẹ jẹ́ ká ṣe kí ni kálàáfíà pèlè jọba ẹ má yẹ ká sọ̀rọ̀ wa lórúkọ burúkú ẹ má jà fún ohun tẹ́ ẹ gbàgbọ́ ẹ jẹ́ kó ohun tẹ́ ẹ gbàgbọ́ tẹ́ bá mọ̀ pé lóòótọ́ ó ní agbára ó dá yín lójú ẹ jẹ́ kó jà fún rẹ̀ ẹ jẹ́ kó jà fún rẹ̀ so ká fi ìwà pé bó o bá pa bó o bá bù lẹ́sẹ̀ ká fi sílẹ̀ ká fi ìwà pé lágbájá yìí ń tàbùkù ẹ̀sìn mi ẹ jẹ́ ká ràn yàn lọ́pàá ó ń tàbùkù ẹ̀sìn mi ẹ jẹ́ ká mọ bí a ṣe máa ba yí ẹ̀jẹ̀ ó ń tàbùkù ẹ̀sìn mi ẹ jẹ́ ká rán lẹ́wọ̀n ẹ jẹ́ àdópin ẹ̀ ẹ jẹ́ kóhun tá a gbàgbọ́ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ kó jà fún rẹ̀ kò jẹ́ bí ó ṣe jẹ́ ẹ ṣe gbogbo ẹ̀yin tá a jìjọ wo fídíò yìí yóò dára fún wa lọ́pọ̀lọpọ̀ àna Ọlọ́run ò ní fi wá sílẹ̀ ọ̀sẹ̀ tuntun tá a wà yìí yóò sàn wá lórúkọ Jésù ó kù díẹ̀ kí ọdún yìí kó parí lórúkọ Jésù Kristi ayọ̀ àti àlàáfíà òun la fi parí ọdún yìí àtàwọn àti ẹbí àti ara wa ní orúkọ Jésù ẹ ṣé gan yóò dára fún yín àlàáfíà ní fún yín.